Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Happy Easter Monday. Ọjọ́ èní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí pé bí Jésù ṣe wá tó wá fi ẹ̀mí mímọ́ tó wá fi sí orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí ó ti jí dìde. Èní ló pàdé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní orí òkè Gálílì. Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kí àánú, ìfẹ́, ayọ̀ Jésù Kristi àti Ọlọ́run kó kúrò nínú ayé mi àti yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lónìí, mo kí yín kú ọdún. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Today is 21st of April. Mo kí yín o. Gbogbo ẹ̀yin subscribers mi, ẹ ṣé ẹ kú àdúrótì. Ibi tí mo sọ gist dé ò ní bí àwọn ará La Corona Royal tí wọ́n wá sign deal, ìyẹn contract pẹ̀lú Queen Naomi torí wọ́n ní kábíyèsí ló fi orúkọ wọn ránṣẹ́. Bí mo dẹ̀ ṣe ń sọ gist lọ, mò ń sọ fún yín wípé update ni mò ń fún yín o. Mò ń sọ fún yín wípé àǹtí Wáyé ó jáde, wọ́n ló lọ sunkún ni o torí wọ́n ní wọ́n record ẹ̀. Wọ́n ní for 30 minutes ló fi jáde nínú ibẹ̀ kó tó di pé ó padà wọlé. Gbogbo àwọn sísí wa gbogbo ìwọ̀n mọ̀ wípé kábíyèsí ti send picture Queen Naomi sí àwọn La Corona Royal. Ṣùgbọ́n ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n rí pé Queen Naomi wá bá wọn níbẹ̀. Wọ́n ní wọ́n gan síbi tán dúró sí ni. Gist tá wá ń gbọ́ yìí ó tún wá lágbára. Ó tún yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa gbogbo yìí. Wọ́n ní wọ́n send letter sí La Corona Royal wípé kí wọ́n drop Queen Naomi o. Wípé nítorí pé wọn ò mú wọn mọ́. Wípé àwọn ni wọ́n fẹ́ mú. Ẹ̀yin èèyàn lé ta lẹ fẹ́ òpó lè ṣe iṣẹ́ yìí. Ta lẹ fẹ́ òpó lè ṣe. Ṣùgbọ́n èmi ò ní dárúkọ. Ṣùgbọ́n wọ́n ní ẹni tó ṣe, wọ́n ní àṣírí ẹ̀ máa tú nítorí pé àwọn La Corona Royal wọ́n ti kàn sí bàbá wèrè ńlá, wọ́n dẹ̀ ti sọ fún bàbá wèrè ńlá nǹkan tó ṣẹlẹ̀. Báwo ni èèyàn ṣe máa láyà báyẹn tó máa tún kọ lẹ́tà tó máa tún send ẹ̀ pé rárá o, wọn ò mú Queen Naomi mọ́ o. Wọ́n ti drop Queen Naomi o nínú palace bàbá wèrè ńlá o. Ilé olórogún àfikọ́lọ́ máa ṣọ́ wa. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló lágbára díẹ̀ nígbà tí àwọn La Corona Royal yìí tán pé bàbá wèrè ńlá, tán sọ fún bàbá wèrè ńlá lẹ́tà tí wọ́n gbà. Wọ́n ní bàbá wèrè ńlá reply wọ́n pa wọ́n kọ́ làwọn kọ lẹ́tà o, kọ́ má dáhùn. Wípé ẹni táwọn mú làwọn ti mú yẹn. Bí a ṣe wá ń gbọ́, à ń gbọ́ wípé ìkan nínú àwọn maid palace wọ́n fún Dr. Lizzy, wọ́n fún wọn ní voice note. Wọ́n send voice note sí wọn. Wípé kí Dr. Lizzy kọ́ má dá sí àwọn àǹtí wa gbogbo ìmọ̀ kan ṣọ́ra wọn nínú ààfin. Wípé nítorí nǹkan tó ń plan fún Dr. Lizzy ni pé Dr. Lizzy máa fi ààfin yẹn sílẹ̀ bí Queen Naomi ṣe fi ààfin yẹn sílẹ̀. Wípé nítorí Dr. Lizzy ò kí ń support àwọn. Wípé Dr. Lizzy ń wish Queen Naomi congratulations nígbà tí Queen Naomi sign contract. Wípé ṣó yẹ kí Dr. Lizzy máa wish Queen Naomi ní congratulations. Wípé nǹkan tí Dr. Lizzy ṣe yẹn, wípé wọ́n máa jìyà ẹ̀. Wọ́n ní maid yìí ń sọ fún Dr. Lizzy pé kí Dr. Lizzy wà very careful. Wípé nítorí wọn ò nífẹ̀ẹ́ Dr. Lizzy, ojú ayé ni wọ́n ṣe fún sí Dr. Lizzy o. Ẹ mọ̀ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Àtìgbà tí Dr. Lizzy ti dé inú ààfin yẹn, Queen Naomi àti kábíyèsí ni wọ́n support ẹ̀. Wọ́n support kábíyèsí financially, spiritually. Wọ́n fi gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ kábíyèsí lọ́rùn. Ẹ wo ìgbà tí plane kábíyèsí ní problem tí wọ́n lọ ń gba plane lọ́wọ́ ọkọ̀ Elizabeth Jacques tó bá fẹ́ travel. Dr. Lizzy ló wá bí wọ́n ṣe máa gbé plane fúnra wọn.
Dr. Lizzie kò sí ìgbà tí Dr. Lizzie ò ń support Queen Naomi láti ìgbà tán ti wọnú ààfin yẹn. Wọ́n ní inú àwọn àǹtí wa gbogbo yìí ò dùn wípé àwọn àǹtí wa gbogbo yìí lérí pé Dr. Lizzie especially àǹtí wa yìí wípé ó máa kúrò ní inú ààfin yẹn. Ṣé wọ́n ló fẹ́ lé kó inú ààfin yẹn? Ṣé wọ́n ló fẹ́ lé? Ọkọ ẹ̀ nífẹ̀ẹ́ nítorí pé láti ìgbà tí Dr. Lizzie ti dé inú ààfin yẹn kò fún bàbá Werinla ní wàhálà, kò fún wọn ní ṣòro. Ó tẹríba fún bàbá Werinla gẹ́gẹ́ bí ọkọ ṣe ń tẹríba, àyà ṣe ń tẹríba fún ọkọ ẹ̀ ni. Kò fún wọn ní wàhálà kankan, kò dàbí ìwà àtàntí wa ẹ̀ ń tẹ́ máa gbó kábíyèsí lẹ́nu. Tí kábíyèsí bá sọ á, ẹ ti sọ á. Tí wọ́n bá sọ bí, ẹ ti sọ bí. Ẹ wo ìgbà tó gbé ọmọ ẹ̀ wá. Bàbá Werinla ò sáìn pé kó gbọ́ ọmọ yẹn wá náà láti wá ṣe return to the palace. Wọ́n ló kàn gbé yọ ni. Oríṣiríṣi kan ní ìwà àtàntí wa ẹ̀ lẹ́ ń ṣe nínú ààfin tó jẹ́ pé kò bójú mu rárá. Tí kò bójú mu rárá, wàá kẹ́rù ẹ wá ló ń lọ, tó bá tó yá wà tó padà wá ńgbà tí kábíyèsí ó bá ránṣẹ́ sí ẹ. Tẹ́ bá ti kẹ́rù yín tẹ̀ ń lọ ẹ̀ mọ̀ pé inú bàbá Werinla máa ń dùn ni. Inú wọn máa ń dùn ni. Ẹ mọ̀ ìgbà tá àǹtí wa fashion náà kẹ́rù, wọn ránṣẹ́ sí wọn wá. Fún rẹ̀ ló tún kó ẹrù ẹ̀ padà wá. Bàbá Werinla wá ní time fún gbogbo yẹn ni. Ẹ bá ti kẹ́rù yẹn, kẹ́rù yín ni. Inú wọn á tiẹ̀ tún dùn nípa kẹ́rù yín. Nítorí pé rí pé àwọn gan fẹ́ kẹ́ dúró síbẹ̀. So wọ́n láti ìgbà tí wọ́n ti fún àǹtí wa ní return ticket báyìí. Wọ́n ní gbogbo ọ̀nà, gbogbo ìwà ẹ̀ bó ṣe máa make sure pé òun frustrate life ọ̀tẹ̀. Wọ́n lòun ló ń lé kiri o. Wọ́n lòun ló ń lé kiri. Gbogbo ìlérí pé kábíyèsí àti Queen Naomi òun á make sure pé wọ́n ní wà together. Ṣé wọ́n lọ lọ́ọ̀ ni? Òun ṣọ́ lọ́ọ̀ náà. Nǹkan tọ́lọ́run bá ti sopọ̀ ṣé èèyàn kankan lè yà wọ́n ni. So bí àṣírí wọn ṣe tú nìyẹn o, tán lọ kọ lẹ́tà wípé kán drop Queen Naomi. Wọ́n ní bàbá Werinla wọ́n fi lẹ́tà ránṣẹ́ padà pé àwọn kọ́ o làwọn kọ lẹ́tà yẹn o. Wípé kán má believe wọn o. Wípé Queen Naomi is the chosen one. Àwọn làwọn mú. Àwọn ni wọ́n máa ṣe gbogbo ambassador deal yẹn. Wípé so òun tẹ́ ti lò kò dẹ̀ sí ẹnì kankan tó lè yí ìpinnu àwọn padà. Ẹ rí pé oríire òní fún Queen Naomi. Ẹni tí Ọlọ́run ti bless, Ọlọ́run ti bless ẹni o. Ẹni tí Ọlọ́run ti bless, Ọlọ́run ti bless ẹni. Kò sí èèyàn kankan tó lè yí padà. Ẹ dẹ̀ ń lérí, tẹ̀ ń lérí sí Dr. Elizabeth. Dr. Elizabeth ò ráyè ti yí. Kò ráyè ti yín rárá. Nítorí wípé Dr. Elizabeth ó gbọ́n nínú, ó gbọ́n níta. Ọlọ́run Elédùmarè ò dẹ̀ fi sílẹ̀ rárá. Bẹ́ẹ̀ náà ni Queen Naomi. Ọlọ́run ló ń jabátù èfó Queen Naomi kì í ṣe èèyàn. Àtìgbà tẹ́ ti ń bá Queen Naomi jà tẹ́ ń lérí tẹ́ ń léka. Ṣé ẹ̀yin rí wípé nǹkan kan ṣe Queen Naomi? Nítorí àyànfẹ́ Ọlọ́run ni Queen Naomi. Ẹ lè súnmọ́. Kẹ́ tó dé ibi iwájú ẹ̀ báyìí ni àwọn angel láti gbé idà tí wọ́n ti gbé sókè báyìí. Ẹ jẹ́ lọ wá bí jókòó sí. Kẹ́ ẹ gbà fọ́lọ́run bí Priscilla àti Jumba. Ẹni tó bá kọjú ìjà sí wọn, ó kọjú ìjà sí Ọlọ́run ni. Torí àyànfẹ́ Ọlọ́run làwọn méjèèjì. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Àwọn ọ̀tá, àwọn hater, wọ́n ń bínú pé wọ́n ṣe marriage. Báwo lèèyàn ṣe máa bínú pé ọmọ èèyàn ṣe marriage? Ìgbà tí ìyá Priscilla ti ń jìyà lórí àwọn ọmọ iṣẹ́ wà ń bẹ̀. Ọjọ́ orí jẹ, ọjọ́ àìrí jẹ. Ọjọ́ ọ̀kẹ́rẹ́ ebi ń pa ọmọ ẹ̀, ó ń sáré kiri. Bọ́mọ yẹn ṣe lọ school, bó ṣe graduate, mọ̀gbà yẹn. Iṣu ọmọ wá jiná fẹ́nu ẹlẹ́ni. Ẹ wá ń bínú, ẹ ń rojọ́, kò yẹ kó ṣe báyẹn, kò yẹ kó ṣe báyẹn. Àti ẹ̀ tí gbọ́ tán ní pé àwọn àlè ẹ̀ ló pọ̀ jù ní party. Ẹ̀yin náà ṣẹ́yìn ò lálè rí ni. Ẹ ṣe ṣọ́gba yín, kẹ́ ẹ fi tiyín, kẹ́ ẹ fi ṣe tiyín. Kò sí ẹni tí ò ní past láyé because a kì í ṣọlọ èèyàn ní gbogbo wa. Ọlọ́run ti bless marriage yẹn. Ẹ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀. Lẹ́yìn ìgbéyàwó ìbejì là ń retí. Bó dẹ̀ ṣe máa rí lágbára Ọlọ́run ni. Ẹ̀yin èèyàn lé,
ẹni tí ọlọ́run bá ti bless ó ti bless ni. Ọlọ́run ti bless Queen Naomi, ọlọ́run ti bless kábíyèsí, ọlọ́run dẹ̀ ti bless Dr. Elizabeth. So ìbínú yín orí yín ló máa lọ nítorí pé Queen Naomi ò rí ti yín rò. Àtọ́jọ́tẹ́ tí ń rojọ́ Queen Naomi ṣe rí kí Queen Naomi rojọ́ yín. Queen Naomi ò mọ̀ pé ẹ̀ exist rárá. Ó kàn fèsì ọkọ ẹ̀ àtọmọ ẹ̀ ni. Látún wá gbẹ́ pé àǹtí wa chọ́ọ̀chì ẹ mọ̀ pé ṣekúṣẹyẹ làwọn tẹ́lẹ̀. A tún wá gbọ́ itú tán pa ní tiwọn. A tún gbọ́ itú tán pa ní tiwọn. Ṣé rí àwọn sisi wa gbogbo yìí? Ọlọ́run Elédùmarè. Ó máa ń dùn mí pé báwo ni bàbá Werinla ṣe lọ fẹ́ àwọn èèyàn báyìí. Ó máa ń dùn mí. Nítorí tí ó máa ń ṣe pé Ọlọ́run wà lẹ́yìn bàbá Werinla. Nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ. Ṣùgbọ́n bàbá Werinla ti mọ̀ wá wọn. Ìtorí ẹ̀ ni wọ́n fi jẹ́ kí Ancient Sword yẹn kó máa ṣiṣẹ́. Kó máa ṣiṣẹ́ wàìwàì. Ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ Ancient Sword ló máa kọjú ìjà sí àtọlọ́hun. Bí a ṣe gbọ́ ti àǹtí wa chọ́ọ̀chì, wọ́n ní ṣekúṣẹyẹ ni wọ́n ní nǹkan tó wọ́n àti àǹtí wa ayé jọ sọ. Wọ́n ní bó ṣe lọ sọ fún bàbá Werinla nìyẹn. Ẹ máa fọwọ́ ara yín ṣera yín. Ẹ rí i pé ilé ayé le. Nǹkan tó fi ní ọ̀rọ̀ olórogún ó lágbára nìyẹn. Ẹ rí i pé Queen Naomi ò ta sí wọn. Queen Naomi ti mọ orú èèyàn tán jẹ́. Ìtorí ẹ̀ ni Queen Naomi ò sì fi ta sí wọn o. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi wọ́n sáàyè wọn. Nítorí wọ́n ti mọ̀ pé gbogbo wọn pátá étà ni wọ́n. Nígbà téèyàn wá sí inú ààfin bàbá Werinla tó wá gbọ́kọ ẹ̀. Kí lẹni yẹn jẹ́? Ṣọ́ọ̀rẹ́ lẹni yẹn jẹ́. Ọ̀rẹ́ kọ́. Tán dẹ̀ mọ̀ ìpọkùnrin yìí níyàwó. Tán dẹ̀ wọ inú ààfin yẹn. Tán dẹ̀ wá. Tán dẹ̀ jókòó pa síbẹ̀. Tán dẹ̀ gba kábíyèsí. Tán fẹ́ kábíyèsí. So kí la fẹ́ perú àwọn èèyàn báyẹn? Gbogbo nǹkan tí mò ń sọ kò dọ́dọ̀ Dr. Elizabeth o. Mi ò bá Dr. Elizabeth wí o. Wọ́n dẹ̀ wọnú ààfin yẹn. Wọ́n fẹ́ kábíyèsí. Ẹ wá ń gbọ́ ọ̀rọ̀ ara yín ẹ̀ ń gbé lọ fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ilé ayé yìí ó lágbára, ilé ayé ogun ni. Wọ́n ní báṣìírí wọn ṣe tú sí ọwọ́ ara wọn nìyẹn. Táǹtí wa ayé tó bẹ̀rẹ̀ sí bú àǹtí wa chọ́ọ̀chì wípé èèyàn burúkú ni, wípé ṣekúṣẹyẹ ni. Ẹ wo nǹkan tí mo ti wà after ò ní pé kí Queen Naomi kàn parí gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe nínú ààfin yẹn. Kán wá jókòó ti bàbá Werinla nínú ààfin. Wọ́n náà ti fẹ́ parí ẹ̀ o. Kọ̀tà gbọ́ nìyẹn. Ọlọ́run á tì wọ́n lẹ́yìn. Wọ́n á ṣe gbogbo ẹ̀ láṣepé. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé bàbá Werinla àti Queen Naomi. Ọlọ́run Elédùmarè tó wà pẹ̀lú wọn kò ní fi wọ́n sílẹ̀ o. Ní agbára Ọlọ́run. Ọlọ́run á máa wà pẹ̀lú wọn ni. Ẹ rí bí kábíyèsí ṣe ń protect Queen Naomi àtọmọ wọn. Nítorí pé wọ́n mọ̀ pé táwọn ò bá protect wọn, àwọn sisi wa gbogbo yìí wọn ò ní èrò rere nínú ara wọn. So àwọn nǹkan tá a gbọ́ ní ìta ní ká update yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ilé. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á jẹ́ kí Easter yìí á jẹ́ kó san wá sí rere. Á jẹ́ kó san wá sí ayọ̀. Á jẹ́ kó san wá sí ìbùkún. Gbogbo ẹ̀yin yóò subscribers mo dúpẹ́. Àti gbogbo ẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV. Ìbànújẹ́ kò ní jẹ́ tiyín o. Ìdààmú kò ní jẹ́ tiyín. Wàhálà kò ní jẹ́ tiyín. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín. Orúkọ mi ni Mashola kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa. Ẹ̀yin èèyàn lé a máa ṣe prize giveaway wa ní July 15. Ẹ máa gbáradì. Ẹ máa send comment. Ẹ máa share. Ẹ dẹ̀ máa like. Nítorí pé nínú àwọn nǹkan tẹ́ bá ń ṣe yìí la fi máa mú yín fún prize giveaway. A dẹ̀ ti rí àwọn ènìyàn tó darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ́ bá ti send email àti orúkọ àti nọ́mbà èmi gangan fúnra mi ni mo máa pè yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Happy Easter Monday to you all. God bless you all.
Mashola Gist TV, love you all.